àkọ́kọ́ méjì olórí ta ló lórí mùsùlùmí ilẹ̀ Yorùbá àgbà tá a rí olórí náà ló ti bá àfọlọ́pàá múra wa. ìgbà tí ẹja tètè ń yẹ̀yẹ́ gbogbo àwọn afáàgbà táwọn káwọ́ lórí pé yé àṣeyọrí lẹ́gẹ̀sì lẹ́ ń bàjẹ́ yìí ọjọ́ iwájú lẹ́ ń bàjẹ́ yìí àfọ́jáde àdá wọn lóru. ọlọ́dún ọmọ yẹn ọjọ́ tí wọ́n fọlọ́pàá wé mi náà kiri gbogbo àwọn bàbá tá a wá jà fún yìí wọ́n bá lùkú ti dọ̀rẹ́ wọn káwọn tó sọ bá ti wọlé kọ̀tán. ẹnẹ́jì tó yẹ ká fi develop Islam ká fi develop ara wa ká fi develop leadership ara wa la fi ń bá jà lójúmọ́. kí olóyè kúrò pẹ́ nìkan ṣe fídíò kan tí ń kó àwọn ẹgbẹ́ bọ̀ lẹ́yìn ìgbà tí wọ́n ti sọ yìí pé bọ̀dá yẹ ṣubú ilá lẹ́jì iná yẹ dúró náà mi dúró ní láà. ẹ wọ́n sọ pé olóhùn àwọn míì tí wọ́n ń ṣe mùsùlùmí. ó ń tẹ́ wọ́n yẹ̀yẹ́ ẹ̀sẹ̀ wọn ẹ bá bu ọlọ́run wọn ẹ fi wọ́n sílẹ̀ bẹ́ẹ̀ bá lè kó wọn wọ́n padà bọ̀ wá bu ọlọ́run tí yé. ẹ lọ wọ kókò jẹun kó jáde ìwọ ló yọ ta ni ó takò ọmọ nìyí. àwa tá a yí fún wọn gbọ́n náà lọ́wọ́ kọ́ àná ti fọwọ́ dáná bá àwa alájú mùsùlùmí lẹ́yìn bá àsàlátì ọ̀dá ẹ̀wò bí ọdún lè wá sẹ́yìn bí ogún ọdún nísìn èyí ọ̀ma rò pé àsàlátì ọgbà jọba gbogbo ẹ̀sìn bí wọ́n sì bá bá ṣe yàrá tó lọ́kọ́ tó ní wọn lọ́nà bàdà wọ́n kú ọ̀pọ̀ ọ̀nà débi gbé mọ́tò kankan òní kọjá lọ́mọ. àwọn ọkọ̀ yìí kò náà ṣe tiwọn yóò ṣe ó ṣe tiwọn wọ́n kàn kó ṣe tiẹ̀ nígbà òyà lọ́ka tó wọ́n bọ̀ gbogbo àwọn obìnrin olómìnira dẹ́ kó kiri lásàlátì ẹ̀jọ̀ wọn náà ní o ẹ̀yin ìyá abójúbójú gbogbo yín lọ́lọ́ rí lásàlátì ọkọ̀ yín lọ́lọ́ ní ọkọ̀ yín lẹ́sìn o ẹ padà ọkọ̀ yín ẹ wọ́n náà o lásàlátì máa ń tún díẹ̀ díẹ̀ àsàlátì tún àárín kàtà àfìrọ́pò àbí sí alíkọ̀dá àfìrọ́pò mélòó àsàlátì ló exist wálé eléyìí tó túmọ̀ sí pé kéwú lámà aláàkì àwọn initiative tẹ̀yàn fi control. ọwọ́ sì ń tẹ̀sán kó bá wa àbí lórí tá a bá ní olórí kan nílẹ̀ Yorùbá olórí tó lè pe Tinubu tí Tinubu àṣàlẹ̀ àfa àwọn olórí pe Tinubu lẹ̀ Yorùbá tí ó sáré àwọn pásítọ̀ tó lè pe tí ó gbélé gbèsè bẹ̀ àfa àmẹ́nu ní Lagos State yìí ló lè pe Sanwó-Olú tí ó lè sáré gbé àwọn pásítọ̀ tó lè pe lójú ẹsẹ̀ ń bọ̀ àdìfẹ́lọ́pọ̀ ara wa. Energy tó yẹ ká fi develop Islam ká fi develop ara wa ká fi develop leadership ara wa la fi ń bá jà lójúmọ́. bí ẹni pé torí wa ní ẹfi dá íńtánẹ́ẹ̀tì sílẹ̀ èébú ni àti èébú àpèpè gbogbo tó bá ní kó ṣe ni wọ́n tó wọn lásán. ìyẹn làwọn rí ká fi dá ìjìhad sílẹ̀. lẹ́yìn àtàkọ́tò sílẹ̀ ìsìlámù bẹ́ẹ̀ lọ́kùnrin. ìgbà tí ẹja tètè ń yẹ̀yẹ́ gbogbo àwọn afáàgbà táwọn káwọ́ lórí pé yé àṣeyọrí lẹ́gẹ̀sì lẹ́ ń bàjẹ́ yìí ọjọ́ iwájú lẹ́ ń bàjẹ́ yìí àfọ́jáde àdá wọn lóru. ọlọ́dún ọmọ yẹn ọjọ́ tí wọ́n fọlọ́pàá wé mi náà kiri gbogbo àwọn bàbá tá a wá jà fún yìí wọ́n bá lùkú ti dọ̀rẹ́ wọn káwọn tó sọ bá ti wọlé kọ̀tán. mẹ́rin àtàkọ́tò nílẹ̀ ìsìlámù àwọn duties àwọn àmùsùlùmí náà yóò wá ní kọ́nà sí wa o kò wá sí tọ́fà àtẹ́wò tó kọ́ àlólórí lọ. bí wọ́n bí bàbá jáde ìtàn bá láwọn ní àwọn kọ́ọ̀tù jáde wọn náà wá lẹ́yìn òfin Nàìjíríà ń kọ́ni kò sí lẹ́tọ́ lóòótọ́ kò sẹ́ni tó lè dá association rẹ̀. àmọ́ tó wọlé tó fẹ́ unite tá a fojú fo àṣìṣe ara wa wàláhì ká ní Saudi Arabia tí wọ́n bá fojú fo àṣìṣe àwọn èèyàn wò ní òun ní ájì ní wọn kó wọn máa wọn máa kó sọ́tọ̀ àbí níbi àti tàwáfà lẹ́ẹ̀tì ọkùnrin tó ti rọ dàda sórí sáwọn ọlọ́pàá Saudi òní lórí pẹ̀tẹ́mọ̀ pé population agbára Islam ní population. yóò bá jẹ́ àrùn ìlímẹ́ obìnrin kan rí àbúrò owó aráàmù wá ó ti bó ṣe ń kí ẹnu ọ̀nà aráàmù náà lóye lẹ́gìsì lọ́wọ́ ó dẹ̀ wọ́n sáà ti sí kò sì ní wá wí staff kankan bó ṣe débẹ̀ ọkọ̀ yé ẹnìkan bóyá wà ó pọkùnrin ní bọ̀dù fún ọ̀nà kọjá bó ṣe ń pọ̀ tí àwọn obìnrin yẹn rí báyìí àwọn ọlọ́pàá ara àwọn bíi mẹ́ta ní sáré dìde
yóò tóbi àwọn yẹn wá ń bíbá ẹni tí wọ́n ní eléyìí bú ní ọmọ aná o tó pé wà á rédé yìí wà láàrin màá sílẹ̀ ọ̀kan ló àwọn ọlọ́pàá yẹn kọ́kọ́ fọwọ́ pọ̀ lọ́rùn ó wá kíìsì ẹ̀rẹ̀kẹ́ yìí ẹ máa wo ẹ̀kọ́ ó kíìsì ẹ̀rẹ̀kẹ́ ẹni tó wọlé kíìsì wọn nù rárá ó wá kíìsì ẹ̀tọ́ wá bí pé èdè wo ló ń sọ ó wá ní English ló ń sọ UK ló ti wá wọ́n kà sọ wọ́n sí kan ní wọn ní pé ìwọ́n bá sọ̀rọ̀ ètò wọn bá sọ̀rọ̀ ọ̀kan náà yẹn ọmọ bóbi ètò wọn bá sọ̀rọ̀ ọkọ̀ wọn lédè kàwá ni wọn bá sọ̀rọ̀ bí ìgbẹ́jẹ́ pé ọ̀rọ̀ fẹ́ ní sì mú ọ̀nà ẹ̀ nígbà wọn bá sọ̀rọ̀ tán ọkàn tún báàgì ọlọ́pàá yẹn tún báàgì àti kìmáàrún bẹnu báàgì ẹ̀ ọwọ́ á ní kó lu kìmáàrún yẹn wò ló wò bó ń ṣe fáìtì wọn bá sọ̀rọ̀ pé kọ́ bẹ̀rù ọlọ́wọ́ ó rí bó ṣe fáìtì ọba wọn kìmáàrún àtàwọn ọlọ́pàá yẹn àti lọ́rọ̀ bẹnu báàgì lọ́ba mú báàgì lọ́ba sì gbé lọ́wọ́ ó ní kó wò ó ní beautiful ní ṣe mashallah ó náà ní mashallah ó ní táàbù ní ọ́fíìsì náà ó possible láti unite but àkọ́kọ́ méjì olórí ta ló lórí mùsùlùmí lẹ̀ Yorùbá ta ló lórí tí gbogbo wọn mọ ọdún tí ò ní sọ̀rọ̀ ta ló lórí ibo ló lórí náà wà nílẹ̀ Yorùbá lélẹ̀ tó ní yastik ta ló lórí náà tó ti promote ara ẹ̀ débi pé Tinubu dáàmà tó bá lọ sọ̀rọ̀ kì láì gba apọ́mẹ́ntì yọ wọlé tó bá fẹ́ rí gómìnà Èkó gómìnà Ọ̀yọ́ gómìnà Ọ̀ṣun dé gómìnà Ẹdó láì gba apọ́mẹ́ntì tí a bá gbọ́ pé bẹ́ẹ̀ wọ́n sàdáde ọ́fíìsì ní fún bàbá lóde. kání bàbá wọn jẹ́ ìgbé lò rahimahullah kání wọ́n lọ ipò agbára tọ́lọ̀ fún wọn yẹn lọ síbi kán lè jẹun lórí Yorùbá ní fún àwa mùsùlùmí wọn láyé àbára náà lọ́dún ní bàbá wa highly connected. tàbí lórí náà tọmọ kan jáde sórí íńtánẹ̀tì ó kú ìmọ̀ọ́mù kan tó lórí wọ́n dẹ̀ gbé fóònù tó gbé sọ́gà DSS yẹn ẹ̀wọ̀n fi lè kó sẹ́ẹ̀dì sí yẹn ẹ má jọ máa yín sùn léwu. ta nínú wa nínú àwọn àfáàmì Yorùbá nítorí kálukú jẹ. náà bàbá wa sì lọ lánàá ti lọ ẹ àtàkì Islam sábẹ́ ìjọba lókùn ká ilé rí agbára ìjọba lò fi control. kí olólùwọ́ kúrò pẹ́ nìkan ṣe fídíò kan tí ń bú àwọn ẹlẹ́bọ̀ lẹ́yìn ìgbà tí Quran ti sọ yí pé bọ̀dá yẹsùn bú ilá àlẹ́jì náà yẹjú náà mi dún ní láà. ẹ wọ́n sọ pé olóhùn àwọn míì tí wọ́n ṣe mùsùlùmí. ẹ má tẹ̀lé ẹsẹ̀ rẹ̀ ẹ má bú Ọlọ́run wọn ẹ fi wọ́n sílẹ̀ bẹ́ẹ̀ bá lè bú wọn wọ́n padà bọ̀ wá bú Ọlọ́run tí yé. ẹ lọ wọ kókò tí wọn kó jáde yọ wọn mú lọ ta ni ó takò wọn nìsí. àwa tá a rí fún wọn ń dáná àgbọn Quran náà ti fọwọ́ dáná bá pé a rí fún yín tó ìwẹ̀ yín lọ dáwó kọ̀rọ̀nà tó dẹ̀ tẹ̀ òwe ilẹ̀ ìdáwó gan-an. irú táàmì ó yẹ kí mùsùlùmí ọ̀fọwọ́ dára ní ká bá nínú bí kírísítẹ̀nì bú wa bí oníṣẹ̀ṣẹ̀ bú wa káàkiri àwọn ọmọ náà ọmọ tó rẹ̀ wọ́n. àwọn ọ̀dọ́ fẹ́ kún fún báwọn ní mímọ́. àwa bẹ́ẹ̀ bá ta yàsí kọ́rọ̀ tó kàn ti ń pè ní àkóbá máa ọ̀tọ̀ ní yàsí ọ̀tọ̀ ní yàbá ọ̀tọ̀ ní àkóbá. òdodo ọ̀rọ̀ ni o bẹ́ẹ̀ bá ń ka ìsájà ọmọ rántí ìsájà fìtínà náà o àtàwọn olè wọlé ẹni táì àgbà táàrí olórí náà ló ti bá fọlọ́pàá múra wa tó lórí káàpá ní òun náà ti dé yìí sáyà ara róòlù olórí náà bàtẹ́rì ẹ̀jẹ̀ sí ọmọ àrùn tí sọmọ àgbẹ̀ fún lẹ̀ o compassion olórí gbọ́dọ̀ láàánú sí àwọn tí ń control